ẹ̀wẹ̀ ìmáàmù àgbà fún gbogbo akilẹ̀ Ìjẹ̀bú Alhaji Muftaudeen Ayanbadejo ti gbóríyìn fún aláwòkọ́ṣe rere tó jẹ́ aṣíwájú dáadáa ìyẹn ọ̀kan lára àwọn ọba tó pẹ́ jùlọ lórí oyè lágbàáyé Àwùjalẹ̀ tó jẹ́ olórí gbogbo ọba fún àwọn ọba akilẹ̀ Ìjẹ̀bú ọba Dr. Sikiru Kayode Adetona. Ìmáàmù àgbà yìí ni ó sọ̀rọ̀ yìí bóde nínú wàásù rẹ̀ ní mọ́ṣáláṣí Jímọ̀ àpapọ̀ láti lè fi sàmì ìdúpẹ́ fún ayẹyẹ ọdún mẹ́rìndínlọ́gọ́ta gbígbadé àti ayẹyẹ 90 ọdún lókè èèpẹ̀ fún ọba Àwùjalẹ̀. Nígbàtí ọba Àwùjalẹ̀ ń fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn ní mọ́ṣáláṣí Jímọ̀, ó wá ń pèpè fún ìgbárùkùtì àwọn ọmọ Ìjẹ̀bú lápapọ̀, ìpínlẹ̀ Ògùn àti àwọn èèyàn rẹ̀ kí wọ́n túbọ̀ gbárùkùtì òun kí òun lè túbọ̀ darí wọn pẹ́pẹ́pẹ́. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá rọ̀jò àdúrà fún ọba Dr. Sikiru Kayode Adetona fún ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú pàápàá láti pé 100 ọdún lókè èèpẹ̀ nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra. Akọ̀ròyìn wa Zainab Ọ̀pẹ́níyì náà pẹ̀lú wọn bá wọn jọ́sìn mọ́ṣáláṣí Jímọ̀ àpapọ̀ ti ìlú Ìjẹ̀bú Òde lásìkò yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn-ún.